Yorùbá. Mo máa dé o ẹ̀yin ará, mo máa bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi. ألا على الإنسان حين من الدهر لم يكن شيئا مسكورا. láì ní gbára wa lásìkò, orúkọ ọmọ wa la fẹ́ gbé jáde. Orúkọ ọmọ wa yóò máa jẹ́ Sharafadeen Olúwaṣínà. Ọ̀kan làwọn ọlá ń bí wọn nínú. Olú ọmọ Ìrèmídé Arówólò. Takbir! Allahu Akbar! Kí ọlọ́run ọba àlìkíọ́lá kó bá a ṣàlékún àlùbáríkà fọmọ yìí ọlá Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Àwa tí a bá wá mọ̀ pé a fẹ́ tọrọ fún ọmọ wa yìí, ẹ jẹ́ kí a máa súnmọ́ wájú. Ká máa dá wákà wípé akọ́mọ jáde ọmọ ìdùnnú Olúwaṣínà lásọmọ wa. 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 Akọ́mọ jáde ọmọ ìdùnnú ọ̀kan láwọn lásọmọ wa. Akọ́mọ jáde ọmọ ìdùnnú Olúwa ọmọ lásọmọ wa. Akọ́mọ jáde ọmọ ìdùnnú Olúwaṣínà lásọmọ wa. Akọ́mọ jáde ọmọ ìdùnnú Olúwaṣínà lásọmọ wa. Àní kọ́lá lùbáríkà kó tẹ́gbẹ́ o. Lálùbáríkà kò tẹ́gbẹ́. Àlà kọ́lá lùbáríkà kó tẹ́gbẹ́ o. Lálùbáríkà kò tẹ́gbẹ́. Kọ́lá lùbáríkà kó tẹ́gbẹ́ o. Lálùbáríkà kò tẹ́gbẹ́. Akọ́mọ jáde ọmọ ìdùnnú. Olúwaṣínà lásọmọ wa. Akọ́mọ jáde ọmọ ìdùnnú. Olúwaṣínà lásọmọ wa. Sàlámù àlékún o. Wa alaikum salam wa rahmatullah ìyá wa. Yóò dáa fún yín tí ó pọ̀. Mo fẹ́ tọrọ fún ọmọ àti àwọn òbí rẹ̀. Bismillah ìyá wa. Àdúpẹ́ wẹ́rẹ́ lọ́mọ wáyé o. Àdúpẹ́ wẹ́rẹ́ lọ́mọ wáyé o. Ìyá wa ẹ tọrọ àdúrà yín torí kò sákòókò púpọ̀ ńlẹ̀. Ó kéwú lọ́wọ́ lórí wọlé pé ó ń ṣàtúnṣe lọ́mọ sí àgbẹ̀ nígbà lára àpò àyà kí láti mọ́jú Alhamdulillahi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ìyá wa kò sí àkókò púpọ̀, ẹ tọrọ àdúrà yín ní kọ́mọ́nkóbó torí àwọn èèyàn tí wọ́n sì fẹ́ tọrọ àdúrà fún ọmọ yìí wọ́n sì pọ̀ ńlẹ̀. Ìyá wa ẹ dákun ẹ jẹ́ ká ṣe é kíákíá torí àsìkò. àáfà ẹgbà ogún náírà rèé, ẹ bá fi náírà márùn nínú rẹ̀ tọrọ àlùbáríkà fún ọmọ náà. ìyún ọmọ wa Olúwaṣínà ọlá ń bí wọn nínú ọ̀kan láwọn ọmọ Arówólò. Kí ọmọ náà kọ́ mọ́ gọ̀ kọ́ ní àlùbáríkà tó pọ̀ ju ti bàbá rẹ̀ lọ. ìyún lọ bẹ́ẹ̀.
ẹ bá wa ṣe amínà. Àmín. náírà 5 mìíràn fún ìyá ọmọ Ṣàléwá mi ọ̀wọ́n aya rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ kí ẹsẹ̀ rẹ̀ túbọ̀ múlẹ̀ dáadáa nílé wa lẹ́yìn eléyìí ọkùnrin méjì làǹtìlanti ẹ ṣeun. ẹ tún ṣe amínà. Àmín. náírà 5 ẹlẹ́ẹ̀kẹta ẹ bá fi tọrọ fún ẹ̀gbọ́n mi tí í ṣe bàbá ọmọ ìyún olóyè arówólò ọmọ alówó ìyábùnà ọmọ oníyè òmẹbí àlàmú olóyè mọ̀ sí èèyàn pọ̀ kí ọlọ́run túbọ̀ bá wa lọ́rẹ̀ mi wọn àlékún owó ọmọ àlàáfíà àtàìkú baálẹ̀ ọ̀rọ̀. ẹ bá wa ṣe amínà. Àmín. ṣé ẹ wá ní náírà 5 tó kù àáfà ẹ bá mi fi tọrọ fún gbogbo àwa tá à ń dẹyìn àyín lónìí kí irú oore báyìí kí sàtì àmọ́ wọn lọ́ọ̀dẹ ẹnìkankan nu wa lọ́la kùránì níwájú ọlọ́run ẹ ṣeun àáfà. wala hawlan wala quwwata. Illa billahil aliyyil azim. kí ọlọ́run ọba kó bá mú àdúrà náà lọ́jọ́ àṣẹ ọlá ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. subhanallah. Olúwa o. Ẹgbà wá o. Ẹgbà wá o. Àwọ̀. Ẹni oníyọ̀ ó dilé o. Ẹ máa lọ o. Ẹgbà wá o. ẹ dábẹ̀rù ẹ ṣe wọ́n ṣíbàṣíbà gbé omi fún mi. Àlàní jọ̀ọ́ má bà tèmi jẹ́. ìyàwó ẹ̀ là á gbà ẹnìkan kì í gbọ́mọ ọ̀lẹ gbé omi fún mi. ẹ gbà mí o ọmọ mi wọ́n ti gbé mi lọ́mọ lọ ẹ mú mi nílò ní ìjánu mi ẹ má jẹ́ kó gbé mi lọ́mọ lọ ìjà kò jẹ́ mi Olúwa ṣe dà mí ẹ gbà mí ẹ mú mi lọ ní aládùúgbò. Hanakumullah, ikú ọmọ ọgbà ni àwọn olórí bí wọn jẹ́ tọ́kọ́ tó ya wọlé. Àmọ̀lẹ́kọ́ ọmọ òun ló dùn mí ju àtẹ̀rọ súnà. ṣé wọn máa ṣe é báyìí àmàlà kó mọ báwo owó kó mọ ṣé wọn ti kó báyìí. Ṣàǹgbá fọ́ bàbá. lẹ́nu àfà ṣàǹgbá fọ́ bò. Astaghfirullah, 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 astaghfirullah. Ẹ bá mi jù sẹ́wọ̀n. Olórí láyà gbé ọmọ mi. O ò ní bọ́m̀bẹ̀. mi ò ṣe nǹkan kan ẹ̀tọ́ mi ni mo wá gbà ọmọ mi ni mo bí èmi ni mo lọ́mọ. Kí ni ìtumọ̀ kátàkátà yẹn? ẹbí Ṣàléwá ẹbí léèrè Ìyàwó mi ò mọ̀ rí. ó mọ̀ mí dáadáa olólùfẹ́ mi ni tẹ́lẹ̀ ẹbí léèrè. Ṣé ọmọ ọ̀dẹ̀ eré ni? Bẹ́ẹ̀ ni olóyè mo mọ̀ rí ẹ má bínú pé mi ò sọ fún yín ṣùgbọ́n ẹ̀yin lẹ́ni ọmọ mo ti yọ oyún títí ẹ̀ kí n tó pàdé yín. Irú àwọn tó ń bá rìn rè. mo tó bá wù yín ni kẹ́ ṣe gbọ́dọ̀ sọ fún mi pé òun lóyún àdìgbà tó bímọ ó ṣe déédéé oṣù 9. arákùnrin bó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà Kò tiẹ̀ rí bẹ́ẹ̀. o ò ní ẹ̀tọ́ àti gbé ọmọ yẹn a máa pàdé nílé ẹjọ́ olóyè ẹ máa mú ìyàwó àti ọmọ yín lọ sílé. Ń kọ́ ọlọ́gbọ́n. O ò ní rí ọwọ́ jí ọmọ mọ́ láyé ẹ̀. ọmọ ṣáni ọmọ ní. Ṣàléwá ṣàlàyé gbogbo ẹ̀ fún mi kí n mọ́ dàbí ọ̀dẹ̀ nílé ẹjọ́. Ṣé ọmọ mi ni Adésínà olú ọmọ ọ̀kan làwọn? olóyè ọmọ yín ni mo ti yọ oyún ẹ̀ nígbà tó kọ́. Ọ̀dà mo ti gbọ́. Kádìjú ká ṣe bí ẹni kú káwé ni tí ó sunkún ẹni kábùrìn ká fẹsẹ̀ kọ́gi káwé ni tí ó ṣe ní pẹ̀lẹ́ bá a kówó raṣọ aṣọ àmọ̀gbò bá a kówó fáyà yálé kọ́ni sílẹ̀ bó dọ̀la.